Ọmọ ìgbàlà ké hallelujah. Lórúkọ Jésù a ò ní yẹsẹ̀. Lórí àpáta Jésù Kristi tí a dúró lé, ẹsẹ̀ wa ò ní yẹ̀. Mo fẹ́ ká ṣe àmì tó rinlẹ̀. Mo fẹ́ ká gbàdúrà fún àwọn arúgbó wa. Nítorí nípa lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ ṣeun ẹ̀yin akọrin Ọlọ́run á fi ohùn kún ohùn yín. Lórúkọ Jésù ẹ̀rí ṣe lásán. Àsìkò tútù yìí ó dàbí ká ní àwọn arúgbó wa nílò àdúrà wa, àwọn màmá Ògúndẹ̀yìn, màmá Victoria. Ẹ jẹ́ kí á rántí wọn lé nínú àdúrà. Mo kàn fẹ́ ká gbàdúrà ìṣẹ́jú kan fún wọn. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé kọ́lọ́run fi kún okun wọn, kí Ọlọ́run fi agbára kún agbára wọn. Lórúkọ Jésù wọn ò ní ṣàìsàn. Ẹ jẹ́ ká gbàdúrà yìí fún wọn. Gbogbo àwọn arúgbó wa, gbogbo àwọn òbí wa lé. Lórúkọ Jésù Olúwa má jẹ́ kí wọ́n ṣàìsàn. Bá wa fi okun kún okun wọn. Nírú àsìkò báyìí ní orúkọ Jésù, Olúwa ẹ sọ agbára wọn dọ̀tun. Lórúkọ Jésù, Olúwa ẹ sọ agbára wọn dọ̀tun. Bàbá dẹ̀ rí ẹnikẹ́ni nínú wọn tó ń ṣàìsàn lọ́wọ́ lórúkọ Jésù, Olúwa ẹ wò wọ́n sàn. Gbogbo àwọn arúgbó wa pátá nínú ìjọ yìí àtàwọn tó ń gbọ́ wa lórí afẹ́fẹ́, lórúkọ Jésù Kristi Násárẹ́tì, Olúwa tá a bá rí ẹnikẹ́ni tó ṣe aláìsàn nínú wọn, Olúwa ẹ dákun ẹ wò wọ́n sàn. Lórúkọ Jésù, nírú àsìkò báyìí kò ní sí ìyọnu fún wọn. Arúgbó tó dúpẹ́ ti gbọ́ àdúrà wa. Bá a ṣe lọ nínú ọ̀rọ̀ yìí, ẹ̀mí mọ́ ẹ dákun ẹ sọ̀rọ̀ sínú ayé wa. Ọlọ́run tó ní ọ̀rọ̀, Olúwa ayọ̀dára wa sílẹ̀ fún yín. Ayọ̀dá àkókò yìí sílẹ̀ fún yín. Ní orúkọ Jésù, Olúwa ẹ sọ̀rọ̀ yín. Bàbá mọ́ ẹ fi ọ̀rọ̀ yìí, Olúwa ẹ fi tún ayé wa ṣe. Ìtọ́rọ̀ yìí bá bá wa wí lórúkọ Jésù, Olúwa ẹ fún wa lágbára láti lè ṣe àtúnṣe. Ọ̀rọ̀ yìí lórúkọ Jésù, ẹ má kó jẹ́ ìdálẹ́bi fún wa. A fi gbogbo gbọ̀ngàn ilé lọ, Olúwa ẹ gbà ṣàkóso. Arúgbó tó dúpẹ́ ti gbọ́ àdúrà wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká jókòó ní àkókò péréte tó wà níwájú wa. Mo fẹ́ ká sọ̀rọ̀ lórí kókó ọ̀rọ̀ kan tí mo pè ní àkíyèsí pàtàkì fún ọdún tuntun. Àkíyèsí pàtàkì fún ọdún tuntun. Ibi tá a bá ti gbọ́rọ̀ àkíyèsí, ó dàbí ká nígbà tí wọ́n bá ń ṣe kéré o, òun ni Yorùbá sábà máa ń lo àkíyèsí. Ọlọ́run fẹ́ pàkíyèsí wa sí àwọn kọ̀ọ̀kan fún ọdún tuntun. Olùgbélé lápá kéní torí a ṣe àkíyèsí yìí fún ìgbà díẹ̀ kí a tó mú ẹnu kúrò lórí tó láṣẹṣẹ bẹ̀rẹ̀ ọdún tuntun ni. Mo sì gbàgbọ́ ní orúkọ Jésù bí mo ṣe gbà ládùúrà wípé ọdún yìí ọdún ọ̀tọ̀ ni a jẹ́ fún wa. Oríṣiríṣi ọdún ló lè ti bá wa láyé, èyí tó ti là kọjá lọ́dún tó kọjá ọ̀pọ̀lọpọ̀ ṣe táwọn ọ̀pọ̀lọpọ̀ láyé ṣe sọ wípé ilẹ̀ ló bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà ẹgbẹ́ sókè ni wọ́n sọ ògbóni fọ́lọ́run. Gbogbo nǹkan tó bàjẹ́ tó burú lọ́dún tó kọjá ọ̀dọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n bó ti wù kí gbogbo àwọn ọdún tá a ti lò láyé ó ti rí. Kódà tó bá dùn ní ó kan ní o. Mo mọ̀ wípé ní orúkọ Jésù ní ọdún tuntun táwa yìí, ọdún ọ̀tọ̀ lọ́rùn máa ṣe fún wa. Ọdún ìyanu ni, ọdún ìbùkún ni, ọdún oore ọ̀fẹ́ ni, ọdún tí táwọ̀ bá mi ò tí ìrírí ọdún yìí ní rere bẹ́ẹ̀ ni yóò jẹ́ fún wa. Àwọn àkíyèsí kan lọ́wọ́ fẹ́ pè wá sí tí ọdún yìí máa fi jẹ́ ọdún ìbùkún. Máa kà nínú orin Dáfídì, orin Dáfídì orin ìkíní láti orí kìíní sí ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹta. Orin ìkíní orin Dáfídì ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹta. Dáfídì orí kìíní, ó dàbí ká ní Dáfídì ò bẹ́ẹ̀ lórí orin ìkíní orin kejì dé orin àádọ́ta. So orin ìkíní ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹta. Ó kà báyìí: ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ẹsẹ̀ kejì ní ṣùgbọ́n ayọ̀ inú rẹ̀ wà nínú òfin Olúwa, àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru.
ó dàbí igi tí a gbìn sí etí odò tí ń ṣàn, tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀, tí ewé rẹ̀ kì yóò rẹ̀. Ohunkóhun tí ó dáwọ́lé ni yóò máa yọrí sí rere. Ní orúkọ Jésù, gbogbo ohun tá a bá dáwọ́lé lọ́dún yìí ni yóò yọrí sí rere. Nínú ọdún yìí, ọkùnrin tàbí obìnrin wo ni ó jẹ́ alábùkún fún? Lórúkọ Jésù, Ọlọ́run á bùkún fún wa. Bẹ́ẹ̀ ni yóò rí nínú ayé wa. Àwọn ìkéde kan tàbí ká sọ wípé àwọn àkíyèsí kan Ọlọ́run kàn fẹ́ pè wá sí àti gbogbo ẹni bíi ọkùnrin tàbí obìnrin tí ó bá jẹ́ alábùkún fún lọ́dún yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe pinnu rẹ̀ tó ṣe ṣèlérí yìí. Ta lè pè ní ọkùnrin alábùkún fún, tàbí ta lè sọ pé ìbùkún ni fún ọkùnrin yìí kó tó di pé ọkùnrin jẹ́ alábùkún fún, àbí ta lè sọ pé ìbùkún ni fún àti bùkún fún. Lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n ń ṣe àṣàrò bí ó ṣe lo àkókò kan ni wọ́n sọ wípé ìbùkún ni fún. Àwọn nǹkan mẹ́rin ni onísáàmù fẹ́ ká kíyèsí ní bíbá yìí kí ọkùnrin náà tó lè jẹ́ alábùkún fún tàbí obìnrin náà nínú ọdún tuntun tá a mú yìí. Ìkan àkọ́kọ́ òun ni ibi tí a ń rìn sí tàbí ibi tí a máa rìn sí. Lọ́dún yìí Ọlọ́run fẹ́ ká kíyèsí ibi tí a ń rìn lọ, ibi tí a ń rìn sí. Oríṣiríṣi ọdún la lè rìn lọ, ṣùgbọ́n kò ṣe gbogbo tàbá jáde kúrò nílé tá a rìn káàkiri ni àwọn ìrìn wa yẹn ló máa ń ní ìtumọ̀ sí Ọlọ́run. Àwọn ọ̀rìn míì wà tó jẹ́ pé ó kú dára ká jókòó nílé ká máa sùn ju ká rìn wọn lọ. Ibi tí a ń rìn sí, mo fẹ́ ká wo gba àwọn ìgbésí ayé tá ti gbé kẹ́yìn, àwọn bó la rìn sí tí a fi jẹ́ alábùkún fún. Àwọn obìnrin Ọlọ́run fẹ́ kí á yẹ̀wò lọ́dún yìí tó pàkíyèsí wa, kí a tó rí ọkùnrin tí ó jẹ́ alábùkún fún lọ́dún yìí kó kíyèsí ibi tó ń rìn lọ. Ó ní ọkùnrin yóò gbọdọ̀ rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Tí ọkùnrin bá máa lo ẹsẹ̀ rẹ̀ láti rìn lọ́dún yìí, ọkùnrin tí ó jẹ́ alábùkún fún tàbí obìnrin tí ó jẹ́ alábùkún fún kò gbọdọ̀ rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Ìmọ̀ àwọn ènìyàn búburú kò dìgbà tí a bá ṣẹ̀ṣẹ̀ gbé ìbọn tàbí tá bá ṣe ọ̀rẹ́ pẹ̀lú àwọn tí adigunjalè láàrin ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Ní gbogbo ìgbà láyìíká wa àwọn ènìyàn búburú wà níbẹ̀. Yorùbá sọ wípé ẹni tó burú mọ̀, ẹni tó ń bá ẹni tó burú rìn òun náà mọ̀, ọkàn wọn ẹni tó máa sọ fún wọn tó ń sọ dìjà mọ́ lọ́wọ́ ni. Ẹlòmíì tẹ bá sọ fún wípé ó burú, ìgbà yẹn ló ṣe ìwà sọ dìjà, òun pípẹ́ fúnra rẹ̀ mọ̀ tẹ́lẹ̀ kó burú, òun wẹ́ni tó sọ fún tí ó di wàhálà. Ẹ jẹ́ ká kíyèsí ìrìn ẹsẹ̀ wa. Tí a bá fi lè kíyèsí ìrìn ẹsẹ̀ wa lọ́dún yìí, ntọ́lọ́run sọ wípé ó dìgbà tí a bá ṣe ẹ̀gbà àwẹ̀ 40 ọ̀sán àti 40 òru kí ọkùnrin yóò tó di alábùkún fún rárá. Ohun tọ́lọ́run fẹ́ kó ṣe ni pé ọkùnrin tí ó di alábùkún fún kó kíyèsí ìrìn ẹsẹ̀ rẹ̀, kó má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. Oríṣiríṣi ìmọ̀ ló wà lóde, ìmọ̀ tiẹ̀ wá ti pọ̀ jù. Tàbá ti tẹ ojú wa mọ́ ohun ẹ̀rọ tàgbé lọ́wọ́, oríṣiríṣi ìmọ̀ la máa rí bẹ́ẹ̀. Ọlọ́run sọ nǹkan fún mi nípa àwọn ń ta pè ní tẹkinọ́lọ́jì. Nígbà Ọlọ́run gbà tí ó tó bá kún máa jẹ́ ká gbọ́. Ṣe rí àwọn ẹ̀kọ́ kan tá ń kọ́ lórí àwọn kan tá pè ní fóònù tá ń gbé káàkiri kí tẹlifíṣàn láyé òde òní ní íńtánẹ́ẹ̀tì. Ìmọ̀ àwọn ènìyàn búburú tó wà nínú rẹ̀ ó ju ìdá ọgọ́rin lọ nínú 100. Bíbélì fẹ́ ká yàgò fún wọn ní ọdún yìí, ká yàgò fún ìmọ̀ àwọn ènìyàn búburú, kí a máa rìn nínú ìmọ̀ wọn. Ìgbàtà bá ti kọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ nínú ọ̀dọ̀ àwọn ènìyàn búburú, àwa náà máa mọ̀ bó ti wù ká burú tó, bó ti wù ká jẹ́ ẹni ìríra tó níwájú Ọlọ́run, síbẹ̀síbẹ̀
Ọlọ́run a máa bá ọkàn wa sọ̀rọ̀. Ẹ jẹ́ mọ̀ pé tá bá ti fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan tí ò bá wúlò, ẹ̀mí Ọlọ́run yẹn máa tako ìgbésẹ̀ tá fẹ́ gbé. Nǹkan kan máa sọ nínú wa ká mo fẹ́ ṣe yóò dáa. Síbẹ̀síbẹ̀ ẹ̀mí yẹn ò ní fagbára mú wa má ṣe o, ṣùgbọ́n máa jẹ́ ká mọ̀ ìgbà ohun tí mo fẹ́ dáwọ́lé ìṣó dá báyìí, ṣé ohun tí mo ń rò lọ́kàn ìṣó dá báyìí, ṣé gbèsè tí mo fẹ́ gbé lọ́kàn ìṣó tí mo fẹ́ gbé ìṣó dá báyìí. Mo rí kò sọmọdé nínú wa, kò ṣẹ̀ṣẹ̀ nílò ká ṣẹ̀ máa sọ àwọn ènìyàn búburú lẹ́yọ kọ̀ọ̀kan, àbí nínú àwọn ènìyàn búburú ká ṣẹ̀ máa sọ lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo alámọ̀ níbẹ̀ yìí kò fẹ́ ká kíyèsí wọn lọ́dún yìí kí a máa rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú. Ẹ̀kejì, àkọ́kọ́ níbi tí a ń rìn lọ. Ẹ̀kejì ní ibi tí a dúró sí. Yorùbá ní fi ọ̀rẹ́ rẹ̀ hàn mí. Tó bá ti lè fọ̀rẹ́ rẹ̀ hàn mí báyìí, mo lè sọ̀rọ̀ èèyàn tó jẹ́, òní láti sọ̀rọ̀ èèyàn tó jẹ́ fún mi. Àgùntàn tí ò bá ní jẹ ìgbẹ́ kò nílò láti bá járìn. Mo mọ́ra mi, mo lè ṣọ́ra, mo mọ̀ bó ṣe lè ṣe láàrin wọn. Irọ́ ni kò sí ohun tágùn kan lè ṣe tí ò ní jẹ ìgbẹ́ lẹ́yìn ọ̀rẹ́ rẹ̀ tó bá sì tẹ̀síwájú láti rìn pẹ̀lú ajá. Tàbí kí n sọ wípé kò sí bí àgùntàn ṣe fẹ́ funfun tó bá yẹ pé ẹlẹ́dẹ̀ ni ó máa bá rìn ní gbogbo ìgbà, lẹ́yìn ọ̀rẹ́ yìí aṣọ fún rẹ̀ yóò di aṣọ ìbàjẹ́, torí ẹlẹ́dẹ̀ ó ta ẹrẹ̀ bá. Ibi tá à ń dúró sí àkójọpọ̀ àwọn èèyàn wó láwà. Ibo ni wọ́n ti ń rí wa. Mo rò pé ohun tó lọ́run fẹ́ jẹ́ ká mọ̀ lọ́dún yìí ní àárín ni wípé ìjẹ́ gbogbo ibi tí mo bá lọ lọ́run lè tẹ̀lé mi lọ. Torí nígbàkígbà tá a bá ti rìn ìrìn tí a sí níwájú Ọlọ́run mọ́, ó dàbí ká ní a ti rìn sí ibi tí Ọlọ́run fẹ́ ká rìn sí, a sì ti dúró sí ibi tí Ọlọ́run fẹ́ ká wà. Ọlọ́run fẹ́ máa wà níwájú wa ní gbogbo ìgbà, ó máa tẹ̀lé wa ní gbogbo ìgbà, ṣùgbọ́n kò ń ṣe gbogbo ibi tá a bá lọ lọ́run lè bá wa lọ. Tàbí ká sọ wípé kò ṣe gbogbo tọ́lọ́run bá wa lọ ló lè bá wa ṣiṣẹ́ papọ̀ níbẹ̀. Àwọn ibì kan wà tẹ́kùn tá a bá dúró síbẹ̀ Ọlọ́run tí ẹ̀ ní débẹ̀ rárá, kò tí ẹ̀ ní fẹ́ bá wa wà níbẹ̀ torí kò ṣe bí tó yẹ kí wọ́n rí wa. Bá a ṣe kíyèsí ibi tá à ń fi ẹsẹ̀ wa rìn lọ́dún yìí, Ọlọ́run tó fẹ́ ká kíyèsí ibi tí à ń dúró sí, àwùjọ àwọn òwò là ń dúró sí. Àwọn òwò lẹgbẹ́ àti ọgbà wa tájíjọ ṣe papọ̀. Kí ọkùnrin yóò tó lè jẹ́ alábùkún fún ọkùnrin náà tàbí obìnrin náà, ó gbọ́dọ̀ mọ ibi tí ó tó rìn lọ, kò sì gbọ́dọ̀ dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Kò gbọ́dọ̀ dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀. Ìkẹta tó tún dàbí rẹ̀ ni pé kò gbọ́dọ̀ jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ibi àkọ́kọ́ níbi tá a rìn lọ, ibi kejì níbi tí a ń dúró sí, ibi kẹta níbi tí a ń jókòó sí. Gbólóhùn kan náà tí Ọlọ́run sọ fún wa tí bẹ́ẹ̀ jẹ́ tó fẹ́ ká mọ̀ níbẹ̀ ni wípé ibo là ń wà. Ọlọ́run ṣetán láti bùkún fún ọkùnrin náà tàbí obìnrin náà. Inú ìdùnnú Ọlọ́run ló jẹ́ kí ọkùnrin àti obìnrin náà ní ìbùkún fún lọ́dún yìí. Ṣùgbọ́n kí bùkún Ọlọ́run tó lè dúró, tó yẹ kí ọkùnrin náà tàbí obìnrin náà ó ṣe, Ọlọ́run ní bá ṣe yẹn. Lórúkọ Jésù lọ́dún yìí Ọlọ́run á kọ́ wa àti ibi tí a rìn sí, àti ibi tí a ó dúró sí, àti ibi tí a ó jókòó sí, Ọlọ́run á kọ́ wa. Ibi tí Ọlọ́run bá fẹ́ ká lọ lórúkọ Jésù àwọn ní lọ síbẹ̀. Ìkan kejì lẹ́yìn ibi tí a rìn sí, ibi tí a jókòó sí àti ibi tí a ó dúró sí. Ó ní ọkùnrin náà tí ó ní ìbùkún lọ́dún yìí, ayọ̀ rẹ̀ gbọ́dọ̀ wà nínú òfin Olúwa. Ẹ jẹ́ kí ayọ̀ wa wà nínú òfin Olúwa. A fi bẹ́ẹ̀ ráyé òfin Olúwa mọ́, òbèbí náà sílẹ̀.
ṣẹ́rí kíní burúkú tá gbé lọ́wọ́ tá ń pè ní fóònù kíní yìí kò tí ẹ̀ jẹ́ ká ráyè tọ́lọ́run wọn kò jẹ́ ká ráyè. Ẹ wò ibi tó wá jẹ́ tó wá bàyẹ̀ ń jẹ́ jù pátápátá ní wípé ṣẹ́rí àwọn ọmọ tí wọ́n ju ọdún méjì lọ wọ́n ti ní ti mọ̀ báyìí sí ṣe báwa ti ẹ̀bá bíbélì díẹ̀ láyé wọn kò tiẹ̀ ní sí bẹ́ẹ̀lì kò ní sí mọ́ mọ̀ pé mo bá gbogbo àwọn èyí sí gbogbo wọn wá ní ẹ̀wọ̀n ní tablet kódà èyí tọ́pọ̀lọpọ̀ lónú wọn owó ẹ̀wọ̀n ojú tèbí o. Òfin Ọlọ́run ẹ̀rù tó báyàn jù ní wípé ṣe rí àwọn àdàgbà jẹ́rà yìí nìtọ́ pé gbàtà àdàgbà tó láì ṣe ní kìíní lọ́wọ́ tó ti bẹ̀rẹ̀ sí máa fi igagbága pẹ̀lú òfin Ọlọ́run ní ayé wa. Ayé àwọn ọmọ tó wà ní gẹ́gẹ́ fún ara wọn Ọlọ́run mọ̀ bí ó ṣe rí láyé títí wọn. Tí ayé ìbá sì wà ní 50 ọdún tó ń bọ̀ ó ṣeéṣe kí ilé ìjọsìn máa wà torí ibi tí wọ́n ti máa ṣe wọ́n sọ pé wọ́n á jókòó sílé ni ẹnìkan wọ́n lè máa sọ pé ó yá ẹ connect mọ́ Zoom bẹ́ẹ̀ náà wọ́n ti máa jàmàlà bẹ́ẹ̀ náà ni ẹlòmí ó gbé kọ̀ǹpútà sọ́tọ̀ ṣe pé lórí Zoom tẹ̀ bá fẹ́ kọ́ rí wọn nírí ẹ̀kọ̀ kan náà wọ́n máa dá sí ìgbẹ́tẹ̀ sí yes that's true ó ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí iṣẹ́ ló wà. Tí ọkùnrin òun bá ní tí ó bá jẹ́ alábùkún fún ẹwò ó gbọ́dọ̀ ní ayọ̀ nínú òfin Olúwa. Ayọ̀ nínú òfin Olúwa báwo ló sì ṣe ní ayọ̀ nínú rẹ̀? Ó ní àti nínú òfin rẹ̀ ni òun ó ṣe àṣàrò ní ọ̀sán àti òru. Onísàmọ̀ ohun tó ń sọ nítorí pé bí òfin eléyìí jẹ́ fún àwa ẹnikẹ́ni tó bá gbádùn Ọlọ́run tàbí ẹni tó fẹ́ gbádùn Ọlọ́run ẹni tí ó ṣe àṣeyọrí nínú Ọlọ́run tàbí nínú ayé rẹ̀ òfin ló jẹ́ láti ọwọ́ Ọlọ́run wípé a gbọ́dọ̀ ṣe àṣàrò nínú òfin rẹ̀ ní ọ̀sán àti ní òru. Ẹ bá wo ní Joshua orí kìíní ẹsẹ̀ 12 kọ́ni àbí ẹsẹ̀ 8 Joshua orí kìíní ẹsẹ̀ 12 Joshua orí kìíní ẹsẹ̀ 8 kí ló sọ? Má ṣe jẹ́ kí ìwé òfin yìí kúrò nínú ẹnu rẹ, máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru. Òfin tí Ọlọ́run fún Joshua nìyẹn. A lè pè Joshua ní àpẹẹrẹ ọkùnrin náà tí ó jẹ́ alábùkún fún. Gbogbo àtàtì jókòó yìí àwa ni Joshua tí Ọlọ́run wò lójú láyé wa yìí. Ó ní òfin Ọlọ́run, òfin òun Ọlọ́run má ṣe jẹ́ kí ó kúrò ní ẹnu rẹ, má ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru. Ẹ wá gbọ́ gbà tọ́lọ́run tẹ̀síwájú kí ìwọ kí ó lè ṣọ́ láti máa ṣe gbogbo nǹkan tí mo kọ sínú rẹ̀ kí bùkún tó lè dé fún ọkùnrin náà. Ó gbọ́dọ̀ ṣàkíyèsí àwọn òfin ilé ọkọ̀ọ̀kan kó sì máa ṣe gbogbo nǹkan Ọlọ́run kọ sínú rẹ̀. Èrè olórí bẹ́ẹ̀ tó bá lè ṣe bẹ́ẹ̀ ó nígbà náà ni yóò dára fún ọ tí ìwọ yóò sì ní àṣeyọrí léyìí tó túmọ̀ sí ìgbà náà gangan ni wà á ṣe jẹ́ alábùkún fún. Kò sí ọ̀nà mìíràn tí èèyàn lè fi ní ìbùkún tó ju nípa ṣíṣe àṣàrò nínú òfin Ọlọ́run. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ọdún yìí ìbùkún pọ̀ rẹpẹtẹ nínú ẹ̀, ṣùgbọ́n kéèyàn tó lè rí ìbùkún yìí ó gbọ́dọ̀ ṣàṣàrò nínú òfin Ọlọ́run o. Òun àti òfin Ọlọ́run wọ́n gbọ́dọ̀ jíjọ máa lọ papọ̀ ní gbogbo ìgbà. Mo sì gbàdúrà wípé ní orúkọ Jésù Kristi Ọlọ́run á fún wa ní òye láti lè ṣàṣàrò nínú rẹ̀. Níparí, ibòmí tún wà, àkíyèsí kan tún wà tọ́lọ́run fẹ́ kí á ní. Gbogbo àkíyèsí èyí ta kọ́kọ́ sọ yẹn ó lọ́pọ̀ mọ́ Ọlọ́run.
àti àwọn nǹkan mi. Àkíyèsí kan sì tó wà tí tó kù tó yẹ pé onígbàgbọ́ a gbọ́dọ̀ fi ọwọ́ tẹ́ńbẹ́lẹ́ mú. Eléyìí wà nínú Deuteronomy orí 28 ẹsẹ̀ 12. Ó ní Olúwa yóò sì ṣí ìṣúra rere sílẹ̀. Ẹ ṣàmì. Olúwa yóò ṣí ìṣúra rere sílẹ̀ fún ọ. Ọ̀run láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ̀. Ẹ wo ìsúre Ọlọ́run fún ayé wa nínú ọdún titun yìí. Gbogbo ìṣúra rere ta nílò lórúkọ Jésù. Bí Ọlọ́run ṣe ìlérí yóò ṣe fún wa. Yóò ṣí ìṣúra rere sílẹ̀ fún wa. Ibi tí ìṣúra rere bá ti wà tàbí tí ọ̀run rọ̀ òjò sórí ilẹ̀ ní àsìkò rẹ̀, òun ni pé yóò ní dààmú rárá láti rí nǹkan tó fẹ́ rí. Ìṣúra rere ni wípé ìbùkún Ọlọ́run tó ti wà, ó wà. Tí Ọlọ́run bá ti ṣí, ìyẹn ò sọ pé kò sí, ó wà. Ọlọ́run kàn ṣí lásán ni. Tọ́lọ́run bá dẹ̀ ti ṣí sílẹ̀ fún wa ló bá tán. Ọ̀run bá máa rọ òjò rẹ̀ ní àsìkò rẹ̀. Ohun téèyàn bá dáwọ́lé báyìí kó yọrí sí rere. Ìgbà yẹn làwọn ayé wọ́n máa bẹ̀rẹ̀ sí máa sọ pé àmọ́ bó ṣe ń ṣe. Ẹgẹ́ mọ̀ pé tí ẹ bá dáwọ́lé òwò kan tí ẹ pé ìṣúra Ọlọ́run fi tì í lọ sí díẹ̀, tí òjò Ọlọ́run rọ̀ ní àsìkò rẹ̀, tẹ bá fi 200 pounds bẹ̀rẹ̀ òwò náà, kí ọdún tó yípo 200 pounds yẹn lè di 2000 pounds. Ẹlòmíì lè ṣe nǹkan tí ẹ ń ṣe tí Ọlọ́run ò rọ òjò sórí ilẹ̀ rẹ̀ ní àsìkò rẹ̀ kó fi 2000 pounds ṣe kẹjọ máa ṣe wàhálà kan náà. Ìgbà tí ọdún bá máa fi yípo 2000 pounds yẹn lè di 200 pounds. Torí òun lè máa wá sẹ́yìn bẹ́ẹ̀ ṣe lọ síwájú. Kìí ṣe òwò kan lẹ́jọ́ ń ṣe, ìkankan náà lẹ́yìn jọ ń tà, ibì kan lẹ́ ti ń tà wọ́n, àwọn kan lẹ́ ń tà fún. Ṣùgbọ́n ohun tó yàtọ̀ ni wípé òjò ń rọ̀ sí orí iṣẹ́ ẹnìkan ní àsìkò rẹ̀. Kò sí fẹ́ lòmí, kò sí fẹ́ nìkejì. Ẹ wá wo ọ̀nà tí lẹ́yìn ìgbà tí Ọlọ́run ti ní ìṣúra tó ṣe tán láti ṣí sílẹ̀, òjò sórí ilẹ̀ wa, ọwọ́ Ọlọ́run ló wà, ó sì tán láti rọ̀ ọ́ lásìkò rẹ̀. Ó kù nǹkan kan tí Ọlọ́run fẹ́ kí àwa gẹ́gẹ́ fúnra wa ṣe lọ́dún yìí, àkíyèsí rẹ̀. Ó ní àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ̀. Ṣé ní gbogbo òbùkún yìí ń tó lọ́mọ́ lélẹ́yìí? Iṣẹ́ ọwọ́ rẹ̀. Tí Ọlọ́run bá sọ wípé òun fẹ́ bùkún iṣẹ́ ọwọ́ wa, ẹ jẹ́ kí n béèrè, ṣó yẹ ká ti ọwọ́ náà bá kù? Ọwọ́ tọ́lọ́run fẹ́ bùkún fún gbọ́dọ̀ wà lápò. Ẹ má yẹ kó ọwọ́ wà lápò nígbà tó yẹ kí ọwọ́ wà níta kó máa ṣiṣẹ́. Mo gbàdúrà pé lórúkọ Jésù gbogbo iṣẹ́ tí ọwọ́ wa máa ṣe, ìbùkún ni yóò jẹ́ fún wa lọ́dún yìí. Ẹ má yẹ ká kí ọwọ́ wa bá pọ̀. Onígbàgbọ́ gbọ́dọ̀ ya ọ̀lẹ, onígbàgbọ́ gbọ́dọ̀ ṣe ọ̀lẹ rárá ti ẹni. Mo rìn ní ibi kan ní kánikání tàn bíbá yìí. Ó bí mo fẹ́ ṣe mọ̀ pé Nàìjíríà ti ẹni torí Yorùbá kò tí ẹ̀sùn ìgbọ́ rárá, ó kàn wá bá nígbà sọ Yorùbá ni. Mo fi bolè ẹ̀jẹ̀ márùn-ún kẹjẹ. Ẹ̀gbọ́n, mo ṣẹ̀ kúrò lẹ́wọ̀n ni o. Mo dẹ̀ nílò owó. Mo tẹ́ fi mú kó àbí tẹ́ fi mú kó kéè. Ẹ̀yẹ́ sáti fún mi lówó, àbí o lè fún yín lówó. Torí mo bójú rẹ̀ ṣe rí, mo pé mo mọ̀ pé ó lọ sẹ́wọ̀n ṣeré, ìyún ṣe wàhálà. Ṣùgbọ́n mo ti tèmi, ó lọ fẹ́ra ohun tó fẹ́ra òlè jù báyìí náà lọ. Ẹjọ́ ṣé ìbùkún tí Ọlọ́run pàṣẹ tó fẹ́ fún wa lọ́dún yìí, ṣé irú ẹni tí ò fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ tó lè ní ìbùkún yẹn gbà? Mo kàn lọ àpẹẹrẹ títí ẹ, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní àwọn onígbàgbọ́ náà máa fi ń ṣe ọ̀lẹ nígbà tó yẹ ká ṣe iṣẹ́. Ní orúkọ Jésù, gbogbo ohun tó jẹ mọ́ ọ̀lẹ nínú ayé wa tó ní jẹ́ ká tẹ̀síwájú lọ́dún yìí, ẹ̀mí wa bá wa wẹ̀ wọ́n dànù.
Ọlọ́run sọ wípé gbogbo ìṣúra tí òun ó ṣí àti gbogbo òjò tí ó rọ̀ sí orí ilẹ̀ wa, iṣẹ́ ọwọ́ lórí iṣẹ́ ọwọ́ wa ni, iṣẹ́ ọwọ́ wa. Ẹ jẹ́ ká lo ọwọ́ wa láti ṣe iṣẹ́ tí ó mú èrè wá. Bá a ṣe lo ọwọ́ wa láti ṣiṣẹ́ tí ó mú èrè wá, ìkan míì tí ọwọ́ tún lè túmọ̀ sí òun ni pé a gbọ́dọ̀ lo ayé wa lọ́nà tí ó mú èrè wá fún Ọlọ́run. Tí coronavirus tó bá tẹ̀síwájú lẹ́yìn ọdún kan, tó bá tẹ̀síwájú bó ṣe lọ lẹ́yìn ọdún kan, kò ní sílé ìjọsìn mọ́. Nígbà táwa ṣe táwa máa kọrin, iná bá jó, èmi ó tẹ̀lé Jésù. Ẹlòmí ó tún máa kọrin, èmi ó tún máa fakọ́ sí. Bòjò bá ń rọ̀, èmi á tẹ̀lé Jésù. Iná ò tiẹ̀ tí ì jó, òjò sì tí rọ̀, kòrónà lásán ló máa ń ta. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sákòrò wájú Ọlọ́run, àwọn onírọ́. Ẹ jẹ́ mọ̀ pé tásìkò ìṣòro ò bá dé, Ọlọ́run kò lè mẹ́ni tó ń sìn. Tí irú àwọn àsìkò báyìí ò bá dé, mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ sì máa wà nínú ilé tó ń gbọ́ mi, wọ́n máa sọ ẹ máa ròyìn pé ìgbà tí ìjọba bá ti ní kí á má lọ, ká má jáde, kò yẹ kí á ṣe ìgbọ́ràn sí àwọn aláṣẹ lẹ́nu. Ẹ jẹ́ mọ̀ pé òdodo tó dúró ni. Mo wá fẹ́ sọ pé ìjọba ṣe ní kẹ́ má jáde tó, ṣé lọ ra ọjà, lọ ra oúnjẹ tẹ́ jẹ. Supermarket, ẹ bá dé supermarket tí gbogbo ẹ máa kú ṣọ́ṣọ́ ni. Tí ìfúnlọ́rùn á tún tò, á lè tò. Mo lọ ra nǹkan ní ṣé bí àkíkọ́ ni mo lọ ra nọ́mbà mi fẹ́ẹ̀ tó 2000 lórí àwa tò títò yẹn tàwa ti débi tí ó tún pin wọ́n á tún ṣẹ́kù báyìí. Àwa tò bí kí ejò máa kéjò lọ. Mo ní ẹwọ títò aláìnírònú torí pé mo fẹ́ ra ọdún. Tó bá dẹ̀ di ọjọ́ sí gbogbo ara tò sí bíbà yìí, tún á sọ ní wípé coronavirus máa tàwọn ní ká má jáde. Ẹ má yẹ ká tan ara wa jẹ. A ò lè gan Ọlọ́run. Jẹ́ni bí a ṣe ń tan ara wa jẹ, tá ń tan ọmọ ènìyàn gbé wa jẹ, Ọlọ́run kọ́. Yorùbá máa ń sọ wípé Ọlọ́run ló mẹni tó ń sìn irọ́ pátápátá. Ẹni tó sọ Ọlọ́run mọ̀, ẹni tó sọ Ọlọ́run mọ̀ fúnra rẹ̀, ẹni tí ò sí Ọlọ́run mọ̀ fúnra rẹ̀. Tí a bá lè sọ ayé wa di ọwọ́ fún Ọlọ́run tí ó mú èrè wá fún lọ́dún yìí, ẹ jẹ́ ká ṣàtúnṣe, òun ló dájú. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ìbùkún Ọlọ́run wà fún wa lọ́dún yìí, ṣùgbọ́n gbogbo èyí tó kàn wá láti ṣe, ẹ jẹ́ káwa náà ṣe bí a sì ṣe wọ́n ní orúkọ Jésù Kristi. Ìbùkún wa ò ní fò wá lọ, ọdún yóò sì jẹ́ ọdún ìyanu fún wa. Gbogbo àtàwà nígbà yìí lẹ́yìn ọdún mo tọrọ fún nǹkan kan ní agbára Ọlọ́run nígbà tí ọdún yóò bá fi parí, torí pé wà níbí yìí lónìí àti gbogbo àwọn tó ń gbọ́ wa nílé, ní orúkọ Jésù Kristi Násárẹ́tì, ẹ ó rí nǹkan kan láti kí aleluya fún. Àwọn èèyàn sì wá láti wá bá yín yọ̀. Bẹ́ẹ̀ ni yóò rí, ó ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín. Mo fi ká gbàdúrà kan, ẹ jẹ́ ká kọ sọ fún Ọlọ́run. Olúwa, ẹ ràn mí lọ́wọ́ láti lè kíyè sí ọ̀nà mi lọ́dún yìí. Lórúkọ Jésù, ẹ ràn mí lọ́wọ́ láti lè kíyè sí ọ̀nà mi. Gbogbo agbára tí mo nílò, gbogbo ìfàmì òróró yàn tí mo nílò láti lè kíyè sí ọ̀nà mi, kí n lè ṣe ìfẹ́ yín tí máa fi di alábùkún fún. Olúwa, ẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n kíyè sí ọ̀nà mi. Ẹ ràn mí lọ́wọ́ láti lè ṣe ìfẹ́ yín. Ẹ jẹ́ kí n di alábùkún fún. Adúpẹ́ Olúwa torí pé ti gbọ́ àdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo pàṣẹ sínú ayé wa nínú ọ̀sẹ̀ tuntun tí a wú yìí àti nínú ọdún tuntun tá a wà, lórúkọ Jésù yóò dára fún wa. Ìbùkún ni yóò jẹ́ fún yín. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ìbùkún ni yóò jẹ́ fún yín. Gbogbo bí tẹ́ rìn lọ, gbogbo bí tẹ́ dúró sí, gbogbo bí tẹ́ jókòó sí,
tí ìbùkún Ọlọ́run ò ní bá yín wà níbẹ̀ lórúkọ Jésù ẹ ò ní lọ síbẹ̀. Ọlọ́run á bójútó yín, ẹ̀mí wá wà pẹ̀lú yín lórí ilẹ̀ yín lórúkọ Jésù. Ọlọ́run ó rọ òjò síbẹ̀ ní àsìkò rẹ̀. Gbogbo ohun tẹ́ bá dáwọ́ ilé yóò yọrí sí rere. Ògo Ọlọ́run ló sì farahàn nínú ayé yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.